èèwọ̀ ẹ̀yin kété báyìí níbi iṣẹ́ ẹ̀yin gìgìrìsẹ̀ lódòrú ajá balẹ̀ báyìí ní tewé ọdún ara balẹ̀ ní tàwòdì ojú àṣà kì í rí bi tàwòdì rọ́nà ọ̀rọ̀ kọ̀rọ̀ kì í bá kúnlé Àjàní abẹ́rẹ́ rẹ̀ ọlọ́kọ́ ní okùn tó dí ó ṣe èèwọ̀ ìkẹ́ iṣẹ́ ọmọ kò sí lẹ̀. irú àpẹẹrẹ wo rè èèwọ̀ késekése nìkan ní dá láàrin ayé igi nìkan ní dá láàrin ọgbà bó bá rodidi ìmọ̀dẹ̀ kan igba àdán ni ó gbà kú ẹ̀kú ikú kan ò ní pẹ̀tà lójú ran èèwọ̀ ni. ẹ pọ̀ òrìṣà Àjàní o ẹ má pàjà ní ẹ rà bọ̀ òun ní káyọ̀ ọ̀gbọ́dọ̀ ìyájà ní èrè òsì gbọ́dọ̀ rí àkòrí ọ̀gbọ́dọ̀ bu ọ lọ́wọ́ ọjọ́ tákòrí bá bù ọ lọ́wọ́ ọba ní káríwọ́ lọ́rọ̀ Àjàní o ikú ti rí ọ kété lónìí òtítọ́ ọmọ àjẹgbẹ́ òtítọ́ ọmọ ọ̀jẹ̀kú Àjàní ò ní báwọn kú bọ̀rọ̀bọ̀rọ̀ Àjàní lẹ́rù adífà fún ọ tí wọ́n ní kó kú èmi náà ní kú ẹbọ ká gbó ká tọ́ ká fọwọ́ pawú ká fẹ́rẹ̀ kìjọbi òun ló pè láyé tó wáyé èèwọ̀ ọ̀wọ́ kókó ńlá fi wọ́gì ọ̀wọ́ òrìṣà ńlá fi wàfẹ́ ọ̀wọ́ ti gé ọ̀wọ́ ti gí láti yóò balẹ̀ labalábá fi wọ́gbó ọ̀yá ẹ̀yin àgbààgbà méjì tẹ́ńpẹ́lẹ́ yé Àjàní lẹ́rù ibi kíbi tẹ́ bá wà èrùkalẹ̀ ẹ̀yin dà ẹ ti sùn ọrùn gbẹ bẹ́ẹ̀ bá sùn lóye yóò ní ṣẹlẹ̀. àsùn o àmì ara náà lọ sọ wá láì dìde. àmì ara náà lọ sọ wá láṣẹ gbéra láṣẹ gbọ ọrùn gbẹ agbélédàfà ìkòkò kan sọ tẹ́lẹ̀ gbára wá sí dèrí mọ ẹ kọmọ gbọ́dọ̀ kú ewu ọmọ ní ọlọ́gun náà kan sọ gbọ́dọ̀ ṣeré etí omi. afẹ́fẹ́ ní fẹsọ̀ kú mọ́ndé lára yẹ kí kìsì àwọn orí àkó àwọn akílà àtẹ̀tẹ̀ gbàrọ̀ adé àkọ́kọ́ tí sọmọ bíbí inú àràká wọ́n sọ gọ́ọ̀gọ̀ Àjàní lẹ́rù ibikíbi tó bá wà kájẹ́ náà wà ní àgbẹ̀dẹ méjì ayé òun náà wà ní ọ̀yá ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ tó bá gbé ọ̀bọ̀ ewé rẹ̀ kùrẹ́kù kan ò ní fà kọ́kọ́ ojú ọ̀nà ìwọ́dà. ẹwọ ọmọ wọkọ gbọ́dọ̀ kú lójú ọwọ́ ọyá agbélédàfà ọyá iṣẹ́ yá ọmọ ẹsẹ̀ kò ní kú lójú ẹsẹ̀ bó bá kú dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òyọ́ yẹ ni ẹwọ ikú rẹ àfọlá bá tún dọ̀là tún kọlà èèwọ̀ ni ọtí tó lóun ọ̀pàjà kan ò ní pàjá èèwọ̀ ni òkùrọ̀ tó lóun ọ̀pàgbò kan ò ní pàgbò gèdègèdè tó lóun ọ̀pọ̀bùkọ̀ ò ní pọ̀bùkọ̀ igbó dúdú ló ń kọ́ta pé kú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ fẹ́ bọ́lẹ́sẹ̀ ìlú ló ń kọ́ta pé wọ́n àṣàṣì ikú gbogbo nǹkan tó jẹ́ ní ẹlẹ́gòdò nígbà tó lérò ọ̀yá ìta jáde òfò fẹ́rẹ́ dàlúdò jáde. kúkú ọ̀wọ́ bẹ́ẹ̀ ẹkún náà bìnrin kankan o adífá fún Ọ̀rúnmìlà níjọ́ tẹ́sí lọ fẹjọ́ ẹ̀sùn àwọn àgbà wọ́n rẹ́gùn lé wọn ní kó lọ bá Ọ̀rúnmìlà dákẹ́ Ọ̀rúnmìlà fọ́ ẹ̀gùn lé ní kílódé tí wọ́n Ọ̀rúnmìlà fọ́ Ọ̀rúnmìlà nítorí pẹ́nìkẹ́ ìbéèrè ahoro lé lọ́wọ́ òjì mi ẹ̀gùn lé tún padà lọ bá àwọn ìyá mi àgbà ọ̀nẹ́ni ẹran mi símọ̀ lẹ́nìkẹ́ ìbéèrè ahoro lé lọ́wọ́ òdì wọ́n ní bẹ́ẹ̀ ní lóòótọ́ ẹnìkan gbọ́dọ̀ béèrè ahoro lé lọ́wọ́ òdì wọ́n ní kẹ́gùn lé tún lọ bá Ọ̀rúnmìlà wá máa sọ àkísọ̀ ọ̀dàbọ̀ra ẹ̀gùn lé ní kílódé tí wọ́n Ọ̀rúnmìlà ti dàkísà bọ̀ra Ọ̀rúnmìlà nítorí pẹ́nìkẹ́ fọ̀rọ̀ àkísà bí àtọ̀ ó ní gbogbo tó ń bá ṣe láyé ẹnìkan gbọ́dọ̀ fi bí ọlọ́sọ ayé ọ̀gbọ́dọ̀ fi bí ajé ayé ọ̀gbọ́dọ̀ fi bí bẹ́ẹ̀gùn bá ṣe bí bó bá ṣeré wọ́n fọwọ́ gbalẹ̀ jẹ́ gbogbo tó bá ṣe pátó ti dà sí gbẹ́gbẹ́ ọ̀gbọ́dọ̀ bá kúkú ọ̀wọ́wọ́ Àjàní dìde Àjàní dìde torí wọ́n ní aṣẹ́rẹ́kù ilẹ̀ ní sọ́mọ́ Odùduwà nífẹ̀ẹ́ ilẹ̀ tó sọ́mọ́ Odùduwà nífẹ̀ẹ́ lónìí ẹni tọ́jú tó perí rẹ̀ níbi ikú oró ni wọ́n máa kú inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n máa sùn àkèrègbè tọpọ́nmi tí ò dábọ̀ ǹjẹ́ ọmọ kékeré bá fọ́ ǹjọ́ náà ni wọ́n tún kọ́ ẹ̀ káàkiri ayé gbogbo ẹni tó ní kó o kú wọ́n máa ṣó lọ́rùn dì ọ́ ni torí ìwọ ti fewé àmùsáhùn jẹ́ ọ̀rọ̀ gbogbo ò ní lè wọ́n ẹ mọ́ ó fewé àmùsáhùn jẹ́
ọ̀yá ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́. owó arágbá ní gbẹgbẹ́rún okùn arágbè ní gbẹ́gbẹ́ dìde bádìí ẹ bá gbọ̀n yẹ pípìyẹ rẹ̀ sọ ni aṣọ yìí kàǹtì kúlù sọ ọ̀yá dìde. ọ̀yá ẹrú galẹ̀. owó arágbá ní gbẹgbẹ́rún okùn arágbè ní gbẹ́gbẹ́ dìde. ọmọ rẹ bá sí ọjọ́ òkúrẹ́ ayé ni ẹ wọ̀. ọ̀tá tún òun náà kan ṣoṣo tá a ní ọgbọ́dọ̀ bómi báyìí. abẹ́rẹ́ pé díẹ̀ ló kù. Àjàní. ọmọ ṣe ń wò. ọdẹ padà o. agbára méjì ni for example nsìn ború Àjàlólẹ́rù àti Kásálù tó bá sọ fún mi wípé Kásálù àti Àjàlólẹ́rù pé Àjàlólẹ́rù máa kú síwájú Kásálù máa jiyàn pẹ̀lú gbogbo nǹkan tí Àjàlólẹ́rù fojú Kásálù rí Àjàlólẹ́rù ti kú Kásálù ṣì wà láyé. báwo ló ṣe máa ń ṣe báyìí báwo ni wọ́n ṣe mọ̀ pé Àjàlólẹ́rù ti kú. gbogbo ẹnu mo lè fi sọ ṣé wò kí n gbọ́ news o sí gbogbo ń ṣègboro àṣẹ ní ẹ àwa lọmọ lẹ́yìn Kásálù dẹ̀ mọ̀ bó ṣe lọ kódà bí mo ye gbọ́ kọ́ pa kọ́ tuntun pa kọ́ tún jí kò lè fògùn jí mọ́ ó ti kú fínfín. ó dẹ lójú Àjàlólẹ́rù la máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí. kò sí nǹkan tí àánú ti kú. tó dẹ̀ mọ́ rúdán tó máa ń pa. fidánlẹ̀ ọwọ́ lọ́wọ́ ti tẹ wèrè gbogbo bí lóòrò yóò lè sà sí lọ́wọ́ ti. ìjọ tó rá Kásálù mú. ẹ̀yin paripa ẹ̀mí fẹ́ gbọ́ Ọlọ́run ló yọ wá. Àjàlólẹ́rù lè kú báyẹn. oh dey play. Ọlọ́run mo ti gbọ́ ẹ. ní rìn bí àforíjó adíyá fúnkúnnukún títí kọ̀lé ọ̀rọ̀ bọ̀ wá sílé ayé ẹ̀bù ẹ̀mí gúngún wọn ní kó ṣe ó gbẹ́bọ̀ ń bẹ̀ orúbọ ó gbèrò àtòkè sùúrùtù kì í pẹ́ o bẹ́ẹ̀ ní èjìnà ẹ wá báni láìkú gbáyìngbáyìn ǹjẹ́ kangẹrẹ gúnugún kì í kú léwe kangẹrẹ ó kàṣà ìdarúgbó kékeré gúnugún wọn kì í sá ìparí láyé ó kàṣà ìdarúgbó yóò ṣe rí nù. Àjàní o Àjàlólẹ́rù etí rẹ̀ mélòó méjì kí ló fi ṣe mo fi ń gbọ́rọ̀. ọ̀kàrí sórí tó ṣe òyì kò tún ṣe ọmọ láyé àti láíláí bẹ́ẹ̀ ni o ti bọ́ bẹ́ẹ̀ nu wá wò mí ó yẹ kí wọ́n gangan mọ̀ pé ọmọ oníyà mẹ́ta ni ọ iṣẹ́ oníyà mẹ́ta ni wọ́n sì ṣe fún wọn ọmọ ìyá kan náà mẹ́ta ọ gbọ́dọ̀ bá wọn lájọṣepọ̀ èèwọ̀ ni bẹ́ẹ̀ yẹn bá sì ti mọ̀ kìlọ̀ ẹ̀ kò yẹ kó tún lé wọ̀ mọ́ ṣé wọ́n mọ̀ pé n ta bá ti pèlè èèwọ̀ èèwọ̀ ni bọ́mọdé bá lu èèwọ̀ dandan ni kéèwọ̀ lù ìwọ ló lu èèwọ̀ o àbí bọ́ parọ́ díẹ̀ ní ìyá mi. ọ̀rọ̀ ni. Tíwọ náà sì mọ̀ àbí kankan lè yan rán fàdítì ní tí wọ́n bá ti pèlè èèwọ̀ ni ṣé bẹ́ẹ̀ lóbi wá wọ́n tó ń lù ú ni kí ló wá le tó bẹ́ẹ̀ kò síbi tí ìdùn lára ẹran àmójúkò ní kókó gbogbo ọpẹ́ kọ́ ló nígbàgùn má tún dán sọrú ẹ̀ sọ̀rọ̀ mọ́ èèwọ̀ méjèèjì ń kó mú un kó fi sọ́wọ́ òsì kọ́ mọ́ bá fi jẹun ni. kò gbọ́dọ̀ kú nǹkan oṣù tí gbogbo wa ń wò lójú. Àjàní tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí o gbóhùn ẹnu mi sọ gbáwọn awó wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyé bá ń yẹni ká ṣọ́ra máa ṣe sọ ti gbọ́ má fa ayọ̀ tí àkèrè tọ́yọ̀ tó ẹsẹ̀ ń tẹ má yọ̀ o. ọyá awo. ó ti rọra ńlẹ̀ yọ̀. Màmí wọn ò parí tí wọ́n ń ṣe ẹjọ́ parí iṣẹ́ rẹ̀ padà ó yá. sọ ti gbọ́ gbogbo tí wọ́n sọ fún wọn ọjọ́ máa dúpẹ́ lọ́wọ́ wọn ọpẹ́lọpẹ́ wọn tí ì bá sọpẹ́lọpẹ́ wọn ni òkú lẹ́lẹ́jà ń tà ọ ti lọ tèfètèfè wọn ò ní gbúrò rẹ mọ́ ọ̀yà ìgbà ayé ti ń bẹ wájú rẹ ọ̀yà sí ọ̀yà mo ti ń bẹ́ẹ̀ ọ fi kàyà rẹ lẹ́ẹ̀mẹ́ta ọ̀yà ọ̀kárí 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 káì ìtakùdàkẹrẹ wúdà ìgbàkúgbà ńlẹtùgbà ọjọ́ tí kú bá wọ̀lú ọjọ́ náà ní jìnnìjìnnì rẹ̀ bolẹ̀ pátápátá lẹ́gùn daṣọ borí àmùtán lórí sàmòdì ìpín láìṣẹ̀ láìrò láì fọmọrogún fọkọ bá a bá lẹ́ni tá a bá bá ní ìwọ̀nba là á sọ táyì ní sáwọ́rẹ́ pèpè kọ́lọ́ rẹ̀ kọlu gbogbo ẹ̀ tó bá lò ní lórí ayé mọ́ kò ní bẹ́ẹ̀ kọ́sẹ̀ bẹ́ẹ̀. àṣẹ o. Àjàlólẹ́rù lẹ́yìn ìgbà tá a ti ké ìwà àkọ́kọ́ fún ọ èèwọ̀ míì tún lélẹ́yìí báyìí
sórí ìlú tó ń gbé tẹ́lẹ̀ ọ ní gbébẹ̀ mọ́ ọ papòdà ọ kọjá lọ sílẹ̀ míì bọ́bá wa délẹ̀ bòmí Fẹlá lọ sọ́tún Fẹlá lọ sósì kọ́ sí bọ́ bá sì wọ nǹkan kan ò ní sí ọmọ ọ tẹ́ wọ méjì báwọn. sọ ti gbọ́ kankan wọn rán fàdí tí o èèwọ̀ ètò sì wà ń bẹ̀ náà sì wà ń bẹ̀ mọ́ tún jọ ọmọ mọ́ sọ̀rọ̀ ẹ̀ ṣòro mọ́ o. ọmọ odidi ọmọ mẹ́ta ọmọ ìyá mẹ́ta. má bàa ní nǹkan kan pọ̀ nítorí bá yẹ kéèyàn ò fi Fẹlá léèyàn fi Fẹlá o. bẹ́ẹ̀ni o. agbélédàfá òdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀. yọmọ ju ọṣẹ yọmọ ju ọṣẹ ewé ọmọ ju jà egbò ọmọ ju wà. mọ adífá fún ewé tí sọmọ níṣẹ̀gbọ́ ọ̀nà. iye pé máa jalè yẹ kùnkùn. Báwo ni kábọ̀ kó àtàárọ̀ kó débi àgbo yẹn o. ṣe mímí ìfàdíyẹ. ajá lọ́lẹ́rọ̀. irọ́ ní pẹ̀pẹ́. nǹkan tó o bá wá sọ́dọ̀ òòṣà ló ṣàṣe fún ẹ. ìwọ ní gbogbo nǹkan tó wá kó wá yìí. kí ni mo ṣe. ẹ̀yin lẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ ṣe pọ̀ láyé mi àbí kò tó ń tọ́ nínú orí tẹ́ ẹ ṣe fún mi nígbà tí nǹkan mọ̀ bí ẹ̀yin lẹ gbà mí là ẹ wá lélẹ̀ pọ̀. èmi kọ́ ni mo gbà ẹ̀ òòṣà òkè ló ṣe àtàwọn rúmalẹ̀ nǹkan tó bá wá sọ́dọ̀ wọn ni wọ́n ṣe fún ẹ̀kọ́ tó béèrè náà fún ẹ. ó dà o èyí tẹ́ wá ṣe yóò ti tó ẹ̀yin lẹ mú orí tẹ́ ẹ ṣe fún mi o. ẹ gbà. máa tọ́jú nínú yá dùn. èmi. bẹ́ẹ̀ni. màmá ẹni káwọn ọmọ wa kó nǹkan tó ń kó wá lẹ́yìn. ó tún kó nǹkan nù mọ́tò. ó kú o ẹ mọ̀ tẹ́ ẹ ṣe fún mi ìyàwó mi finú ṣoyún ó dẹ̀ fẹ̀yìn gbọ́mọ pé. ó ti di dandan. orí ńlá ni. bíbí làbí òun náà gbọ́dọ̀ bí tiẹ̀ wàá gbọ́ owó làbí lórí nǹkan tó ṣe yìí èmi kìíní náà wàá fi ń dẹ́ lójú wípé tí ìyàwó ẹ bá máa bímọ mi lẹ́yìn ọmọ tó bí tó bá fi máa di ọdún tó ń bọ̀ ìbejì làǹtí lọmọ ìyàwó ẹ máa bí lórí ọmọ. ìbejì tàbí o ti josù mẹ́fà lọ. ibi ń bá wọn ẹlẹ́nu kó fẹnu sọ ẹ bá bí lóṣù mẹ́fà kọ́ lọ́ọ́ fi rọ̀ yín lọ́rùn ni. ọmọ níta ya ọmọ ní kéde. màmá mo dúpẹ́ lọ́wọ́ yín. àìdúpẹ́ rẹ ni èmi kò mọ̀ lóore. ẹ ní mo bínú mi ṣe ń dùn mí sùn àyè. inú mi dùn gidigidi ni. irọ́ o. mo á fi dá yín lójú pé lẹ́yìn ilé tí mo tún ṣe yìí máa sí lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run á fún ẹ lágbára. àwọn òṣèké àti ẹ lẹ́yìn. àwọn ọmọ ìdàpọ̀ wá kó ó yá ẹ̀yin ẹ bọ́ síbẹ̀. o ṣe o òòṣà òkè àwọ ọmọ náà nǹkan kí lẹ tí ì rí. gbogbo ẹ ló kó wá owó làbí. gbogbo ẹ ló pè màmá. ó máa jọ mí lò Ọlọ́run àwọ ọmọ yẹn òòṣà òkè àdá sí nǹkan ò ní ṣe. báwa ṣe jẹ́ màá rán sí i. ó dà ó dà ó ṣe ó dà ó ṣe o láyọ̀ ló máa délé o má sáré o má sáré o jẹ́jẹ́ ni o. màmá máa jíṣẹ́ fún yín fún ìyàwó mi. ó dà ó dà ó ṣe o. ó dà o. mo fòṣọ òkè sí yẹn o. wà nílé. ok ó dà ó dà ó dà. adé o mo wo wájú wòlúwo fún èmi ò rí bí mo wẹ̀yìn wòlúwo fún èmi ò rí bí mo wá gbèdé méjì wòlúwo fún mo rọrùn bí okùn mo rọrùn bí dẹ adíyá fún ọ̀wọ̀n eléyìí tí ń ṣe yèyé òfun ǹjẹ́ ọ̀wọ̀n pábígà kọ́ sọ́bídìrẹ́ ọ̀tún kánìkì jájá òsìká ò gbọ́dọ̀ jàgbò aláìrásọ̀bù ní mẹ́nu ṣe dárò òtútù gúrúgúrú àti afájẹ́ tí sáwọ́rẹ́ rẹ̀ bí àkókò ajẹ́sáré wa kọ́ wa fara gbọ́ gúrúgúrú bó o ṣe fara gba lára tó lọ́wọ́lọ́wọ́. ó sì mú ọlá bẹ́ẹ̀ ni àṣẹ o ìyá ẹ máa ń ṣàdúrà fún ó ti gbé síwájú ẹ. tó Àjàní ó máa rí ni ó máa rí lò. àṣẹ. ajé ó fi lé rẹ ṣe bùgbé. àṣẹ. ajé ò ní kó lọ́ọ̀dẹ̀ rẹ. àṣẹ. ó rí un náà ó rí un lò. àṣẹ. ajé ọbọ gbẹdọjọ alẹ́ bí ó ti rí nù ó ti rí bẹ́ẹ̀. ọ̀yá bí sùn yàtọ̀ ọ̀gárí. Àjàní
omi kì í wọ́n lára ẹja owó ò ní wọ́n. àṣẹ. ewé kì í wọ́n lára igi owó ò ní wọ́n. àṣẹ wà. torí wọ́n lẹ́nìkan kì í gorí ilá kí wọ́n tó kálá. a kì í gorí ìkànkà tó kákan bẹ́ẹ̀ lẹ́nìkan gorí ata kí wọ́n tó rí ata. ìwà ata òsùn gbogbo ayé ló bá ta rẹ́. bọ́ọ̀lù bá sìkìtì mẹ́sìn nírú ẹ̀sìn ayọ̀ ẹ̀sìn ajó àtòfà àtàrùn ọmọ gbénú gbẹ̀wú ọ̀tọ̀wọ́ tọmọ lórí ìyálé rẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀. àṣẹ. ògo rẹ̀ ó buyọ. àṣẹ. ó là. àṣẹ. á túbà fún. àṣẹ. àwọn òbí mi ti ṣàdúrà ó ti rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. àṣẹ. bẹ́ẹ̀ ni ó sì rí. àṣẹ. ọ̀yà ọ̀kárí o ti kiri ayé lọ báyìí o sì ti ta látòdì lọ o ti dẹ̀ntá yọ ọmọ kéèké èmi mọ sọ fún ọ bẹ́ẹ̀. òtẹ́rẹ́rẹ́rẹ́ lómi ayé ọ̀táràràràrà lómi àgbà abùfún eyín ajá funfun kégékégé abùfún wa àgbò ìwọ àgbò kan ìkàgà mo mú tolóyè mẹ́rìndínlógún ẹbọ ni wọ́n fi ń ṣe ǹjọ́ mi àgbàre mo fún ọ lómi àgbà lónìí o ti dọmọ ayé o ti dọmọ àgbà ń gbà lọ́wọ́ mi ọ̀yà dáwọ́ ilé ẹ̀kan náà dáadáa ọ gbọ́dọ̀ bójú jẹ́ o èèwọ̀ ni o ọ̀yà ẹ̀rín àtayọ̀ ní kò fi máa mú ọ̀yà máa mú kọ́rẹ́ sọ kò ní ní ọlá gbàgbé ó ti tọ́ máa gbà nǹkan ò ní sí ọmọ gbogbo tó bá ń dáwọ́ lé báyìí yóò máa pọ̀ sí àṣẹ o ìpẹ̀tà ló fún ọ ikú ò ní gbà ọ lọ́wọ́ ẹ̀yin ìyá yìí náà ẹ̀yin ògbó ẹ̀tọ́ ẹ̀fọwọ́pamọ́ ẹ̀fẹ̀rẹ̀ kìjọba ọmọ ní bọ́ ayé tí. àṣẹ wà. ajá ló lẹ́rù. ta ni ó gba ìlà mi àná. ara lè ju iṣẹ́ ẹ̀. a ti kọjá gbogbo street lọ́hùn yẹn a ti rí nǹkan tí wọ́n ṣe gbogbo wáyà tó máa ń já wálẹ̀ nígbà kan yìí àríkè wọ́n ti ṣe gbogbo ẹ̀ a ti rí ẹ̀gbọ́n ṣàfì wọ́n gbìyànjú. wọ́n gbìyànjú yẹn gan-an ni mo nílò ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ nínú gbogbo ọ̀rọ̀ tó ń sọ látàárọ̀ bọ́n ṣe gbìyànjú yẹn gangan mo fẹ́ kí ìwọ gangan kó gbìyànjú yorùbá ní yiniyini kẹ́ni ṣe mí èyí táwọn ṣe yẹn òun là ń sọ lẹ́nu ìwọ náà gbìyànjú kó o ṣe nǹkan kan sádùúgbò yìí inú mi dùn pé o jáde ìwọ náà ti jáde dáadáa sìn àwọn nǹkan tí ìwọ náà rí tó dá níta yìí máa mú wá sílé káwọn ará àdúgbò kan máa jàǹfààní ẹ̀ nǹkan tí mo fẹ́ kó o ṣe nìyẹn. mo tẹ̀ sọ dáa gan jù ẹni pé kí mo ti jáde síta ṣé mo fẹ́ ṣe kánsílọ̀ náà mo fẹ́ ṣe chairman àmọ́ nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ ó yé mi o ó yé mi gan pé bí mo ṣe mọ̀yàn tó kí n lo gbogbo agbára mi kí n fi fa àwọn èèyàn gidi wọlé kan wá bá àtàdúgbò bó wa ṣe jẹ́ gangan nìyẹn bó ṣe ó gẹ̀ẹ́tì ẹ̀ bó ṣe jẹ́ gangan èmi ọkùnrin mẹ́ta ṣàfi ọmọ ìyá aláfẹ́ wá èmi kan láfẹ́ wá kan ni ọmọ ìyá aláfẹ́ wá lọ́tún ọmọ ìyá aláfẹ́ wá lọ́tún. ìwọ náà mọ̀ ẹ̀ẹ́dẹ̀ bá nǹkan jẹ́ tẹ̀ fọ́ nǹkan lójú gan ẹ fọ́ nǹkan lójú gan nígbà ìgbẹ̀yìn àtàwọn Túndé Ṣóbáyọ̀ gbogbo tẹ̀jọ́ ń ba nǹkan lójú láfẹ́ wá. ìwọ dẹ̀ ló wà ń bẹ́ẹ̀ sìn ìwọ ló wà bẹ́ẹ̀ báyìí sìn. ẹ wo bí ẹ fi yẹn lẹ̀ ní tẹ̀sán ti yé mi bí tẹ́ ẹ̀ràn mi dé máa jíṣẹ́ kọjá mi mí kásá lò ọkùnrin lẹ̀ ké sí ẹ fi yẹn lẹ̀. ọ̀dà my dear ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ máa fẹ́ kó máa bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ ó ti yẹ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tí mò ń sọ fún yìí ìwọ ni kó tún máa tẹ̀ mọ́ létí torí pé ẹ̀yin lè ń ríra lóòrèkóòrè máa bá a sọ̀rọ̀ kó má máa jìnnà sílé gbogbo nǹkan tí mo sọ fún ẹ aago etí ẹ̀ tí wá wà lọ́wọ́ mi máa máa pè ẹ́ ó ti yẹ. bàbá ọkọ mi ẹ ṣe ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ màá máa bá wọn sọ̀rọ̀ táwọn gan ò bá ráyè wá èmi máa wá bíbá tí mo bí màá máa wá fúnra mi. mú iye kọrin fún kẹ́ni ọmọ bàbá má ṣe jìnnà sí ilé ọ̀tá pọ̀ ṣé òun ló fẹ́ máa mú èèyàn wá sádùúgbò ẹ bá mi sọ̀rọ̀ mo ní mo ti gbọ́ ẹ wá ṣe ń fa mọ̀mọ́lẹ́dógún lọ́wọ́ àìpọ̀jẹ́ máa ń ṣẹ̀ mí gbà mí o. ìyàwó ẹ ní. ẹ̀fì yẹn lẹ̀ ẹ mọ tó ṣẹlẹ̀ àdéhùn tí mo ṣe fún yín kò lè yẹ kí n bá ṣe lọ sí tí mo ní máa tẹ̀ fún yẹn máa tẹ̀ bí para máa tẹ̀ sí sí. ó tiẹ̀ jẹ́ kí n rántí bó ṣe ń lọ yìí dọ́dọ̀ bàbá jẹ́bà o dọ́dọ̀ bàbá jẹ́bà o ìwọ ló rò pé o yọ̀ wọlé o wọ́n ti mọ̀ pé o wọlé o dọ́dọ̀ wọn kó o náwó sí wọn o tó bá lèmi náà máa dà láàmú. ó ti rí mi bẹ́ẹ̀. ìwọ ni wọ́n wò pé o yọ̀ wọlé wọ́n ti mọ̀ pé o wọlé. ká sá lò wọ́n ti fẹ́ mọ̀ wọlé. rípo wọlé o rípo dọ́dọ̀ wọn kò fọ èmi náà máa dà láàmú rípo dọ́dọ̀ wọn. orí tá a fi ṣèwé ni kò tí kú ọmọ ẹ yọmọ let's go there. màá dẹ gbàgbé tó ló máa tẹ kò tí ì dúró. mo ní máa tẹ̀ sí yẹ jẹ́ kó dúró. máa tẹ̀ sí Ọlọ́run ok my dear ọṣẹ Ọlọ́run bá mi ṣọ́ yín. àgbàbí wọlé. àlàyé ńlá ìjọba ó wà lẹ̀kẹ̀ fún yín máa sọ fún yín nǹkan sáré fún yín jẹ
ẹ̀yẹ tó sáré kó jẹ ó yá ọlọ́run mo dúpẹ́ tèmi o ìlòwó lè tọ́ àmọ́ peace of mind wà ìkúkú mọ́ ọlọ́run sìn ṣùgbọ́n grace of God wà ó sì lọ́run ò ní kó lówó lọ́wọ́ ó sì lọ́run ò ní kó tòṣì ọ̀rẹ́ àníbọ́lọ́run bá tó tíìmù kan gba 0-0 wọ 90 minutes ọ̀rẹ́ go yẹn máa jáde ṣáání agbójú lọ́lọ́run ò kì í jogún òfo má sáré má kánjú má dẹ́ relax jù ó convince yẹ ó convince èmi náà ọlọ́run máa wà pẹ̀lú wa o mo sọ ìmọ̀dúró náà ire o. ó kọ sáà máa gbé mi travayé ni. ọlọ́run gbọ́ bá ajé. ọ̀gá ó dà pé oníwọ̀ náà. bàbá èmi náà gúdù gan. èlé ò gúdù bàbá ọ̀gá èyí náà ń pè ní talent. àlọ́pọ̀ bí omi òkun ni ìwọ́n bí tó yẹ kó tò sí ni òyọ̀jú wá fàyàwọ́ ni bàbá mi bí tó yẹ kó wà ó ti miss road. bàbá èmi náà gúdù gan. láti 6 months mo ti ń kéwì ẹ jẹ́ ń fún yín jẹ. gbẹ́nu dákẹ́jọ́ ṣóun ké ni àbò ń sunkún èwo ni gbogbo wèrè tó ń ṣe. ṣáyé fẹ́ parẹ́ ni. o tí mo gini tí bá ti mo gbóhùn mi máa là. ó dàbí tó bẹ́ẹ̀ ṣe tó yá wọ́n pè látàgbélé pé ìyá ẹ̀ máa ti kú. àwọn olófo làwọn ilé iṣẹ́. irọ́ ni o. ọmọ mi súbà súbà. àìfinipéni àìfèèyànpéyàn tó máa ro kó sán bá ń tẹ́wọ́lù ẹrù mi ò bá yín èmi àkekèé. iná tani àtàgbé tani àtàlà ẹni tákèké ọ̀tá tí ó bá níyà ọ̀hún ni. ọlọ́run èmi àkekèé. ikọ̀ tani àtàgbé ìkàmùdù tani àtàlà ẹni tákèké ọ̀tá tí ó bá níyà ọ̀hún lẹ́rọ̀. ẹ̀yin méjèèjì ẹrù mi ò bá yín rárá wo bí owó wà oògùn wà mo pé lọ́mọkùnrin ẹ gbóòórùn oògùn lára mi. ọmọ yìí. ọ̀dà mọ̀. gbogbo àwọn tó ti kọ́kọ́ ṣe kí n tó ṣe. ibd jẹ́ndé ìbà rẹ̀ ọpẹ́ ìlàṣẹ ìbà rẹ̀ yọ̀bọ̀rọ̀ slam ìbà rẹ̀ kókó ìbà rẹ̀. àwọn aláì. gbogbo àwọn tí mo dárúkọ yìí èmi náà ti ṣiṣẹ́ lábẹ́ wọn mi ò dalẹ̀ gbogbo ẹ tó bá dalẹ̀ ò ní dalẹ̀ kò dẹ̀ ní tẹ́ fẹ́ yìí méjèèjì ẹrù ọba yín èmi máa forí jágbó lọ láti rí kọ́sítọ́mà à ń sọmọlé onífàyàwó ń sọmọlé iṣẹ́ là ń ṣe nígbà táwọn ọmọ rẹ̀ sùn àwọn ò ní sùn èyí wà lọ gbẹ̀yìn bẹ̀ mo jẹ́ ẹ lọ mú iṣẹ́ tèmi lẹ̀ ẹ lọ mú páàsì tèmi lẹ̀ fáwọn custom ẹrù òní ẹ bá yín rárá tó bá tún sọ̀rọ̀ mẹ́yẹ tí bá yàtà gba ojú ẹ orí ẹ máa fọ́ sílé ni. At this point èèyàn moro kí ni ká ṣe fáwọn guys kí ni nǹkan tẹ́ rò pé ká ṣe fáwọn boys. àlàyé ìdánlákú ni ẹ tọmọdé bá ṣe bí olórí burúkú àgbàlagbà ní àṣẹ bí àṣeré ni o tó bá gbà ká wọ́nlẹ̀ tó bá ká forí ẹ̀ fọ́gi ká fi fọ́gi kò sí táìmù. àlàyé bàbá àwọn lè ti dalẹ̀ bàbá jẹ́ ká yanjú àwọn lè yìí àgékòrò ejò làwọn lè. torí ẹ mo ṣe láìkì bébì mi. bàbá o ṣe fẹ́ gbọ́ ẹ̀yin lẹ sọ wípé ẹni tó bá dalẹ̀ ò ní dalẹ̀ ẹni tó bá dẹ̀ dalẹ̀ á ní láti mú kúrò ńlẹ̀ torí pé kí ni àwọn ilé ti gbà bọ̀dẹ̀. àkekèé tiwa ó kàn tì í síwájú ni ó mọ̀ nǹkan tó máa ṣe tó máa ṣe gangan yẹn tó máa ṣe gangan yẹn ìkà tó máa ṣe fún wọn yẹn tó máa ta wọn yẹn ó wà nù ẹ. ẹ mọ̀ nǹkan èmi mo mọ̀mọ́ dọ̀rọ̀ síta mo lè fẹ́ gbọ́ tó wà nù ṣe kí lè fẹ́ ká ṣe gangan mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ fún mi one mind and one mouth. ọ̀gá tiwa a ní kò pínlẹ̀ tiwa lẹ́fẹ́ tẹ̀lé àwọn tèmi ni wàá tẹ̀lé o ọlọ́run àwọn lè kàn pa wọ́n dànù ni o ọlọ́run. 100. Now guys lóòótọ́ àtòdodo mo fẹ́ gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ ṣùgbọ́n wọ́n ń pè nǹkan kan ní soft power. Soft kí ni mo pè é? Agbára tó fẹ́lẹ́. Soft power. Agbára tó fẹ́lẹ́. Tó fẹ́lẹ́ gan. Ṣé ẹ̀rọ ọmọ burúkú tẹ rí ẹ̀? Náà lọ́jọ́ tiẹ̀.
àmọ́ wo bí ẹ̀yin méjì àdàbí ó já ojú ogun lọ. Mi ò robi sí yín, mi ì dẹ̀ robi sẹ́ni kankan, mi ò dẹ̀ ṣọ̀gá tó máa ń dájẹ́. Mò ń jẹ mo dẹ̀ jẹ́ kó kárí. Ẹranko yín ìbílẹ̀ máa wà látàárọ̀ tílẹ̀ máa fi ṣú. Ẹ máa jẹ tàárọ̀, ẹ máa jẹ tọ́jọ́, ẹ máa mọtí. Tẹ́ bá tún lọ máa tó tẹ̀sí yín lára ẹ tó máa mówó lọ. Ó kà nígbà táyìn méjèèjì tẹ lọ ṣe ń tẹ́ ṣe yẹn. Ṣé fẹ́ gbàjẹ́ lẹ́nu gbogbo wa ni? Ṣé ìmòye bí iye fámìlì tó ní kankan bọ́ àjàjà wọ́ wèrè yìí? Ìyàwó mẹ́ta ìwọ nìkan wèrè. Ẹjọ́ bàbá ẹjọ́ mi ní ṣe bẹ́ẹ̀ bàbá ẹjọ́ ìṣàánú. Tó bá tún sọ̀rọ̀ tó bá tún bá ti kà bọ́ ẹ̀ ẹranko. Ọmọ gan ẹ kó wọn padà sínú lóńgò yìí kó tí ọkọ lọ wà ń bẹ̀ nà. Àjálì dìde bóyá dàgbàsókè. Tó bá ti rìn ẹ ṣẹ́rí wọn mọ́gi. Tó bá ti rìn ilé ẹ ṣe tó bá wù yín fún wọn. Akéèké tiwa bàbá ojú àánú yẹn ti ń pọ̀ ju bàbá mi. Àwọn bọ́ọ̀sì yẹn fọkàn náà. Ẹ ká wáyé sọ̀rọ̀ ẹ kó kọ̀ǹtù. tí n bá ti ń wẹ orí fún ẹ kó máa fi gbogbo ọkàn rẹ ṣàdúrà gbogbo nǹkan tó bá fẹ́ kórìṣà òkè ò ṣe fún ẹ àti òfẹ́ inú ayé ẹ kó máa sọ. wẹ̀rí rẹ o wá wẹ̀rí rẹ o. àwẹ̀dẹ̀wẹ̀rì ṣáàtì wẹ̀rí rẹ o. orílẹ̀-èdè fi ń labú. wẹ̀rí rẹ o wá wẹ̀rí rẹ o. àwẹ̀dẹ̀wẹ̀rì ṣáàtì wẹ̀rí rẹ o. orí la fi mẹ́ràn nínú àwo. wẹ̀rí rẹ o wá wẹ̀rí rẹ o. àwẹ̀dẹ̀wẹ̀rì ṣáàtì wẹ̀rí rẹ o. orí ẹ kó ṣègbè lẹ́yìn ẹ. wẹ̀rí rẹ o wá wẹ̀rí rẹ o. àwẹ̀dẹ̀wẹ̀rì ṣáàtì wẹ̀rí rẹ o. orí ẹ má padà lẹ́yìn ẹ. wẹ̀rí rẹ o wá wẹ̀rí rẹ o. àwẹ̀dẹ̀wẹ̀rì ṣáàtì wẹ̀rí rẹ o. wẹ̀rí rẹ o wá wẹ̀rí rẹ o. máa ṣàdúrà ni o má dàpọ̀ o. àwẹ̀dẹ̀wẹ̀rì ṣáàtì wẹ̀rí rẹ o. wẹ̀rí rẹ o wá wẹ̀rí rẹ o. àwẹ̀dẹ̀wẹ̀rì ṣáàtì wẹ̀rí rẹ o. Akéèké náà ni. Àgbà kéèké. Oró. Bàbá kéèké. Ẹni tó bá ta àtàgbé. Ikú ni ọ̀ngbẹ́ Gẹ̀ẹ́sì. But Dad, I don't understand. What's happening here? English. Ìwọ kò fẹ́ wá ṣe fàájì pẹ̀lú mi ni. Ṣe fàájì. Don't mind them. It's looking confusing, Don't Dad. worry. English. Ẹ wo bí. Ó yẹ kẹ́ máa mọ̀ pé èèrà wà lójú ọpọ́n. Gbogbo wa tẹ́ bá ti rí mi pẹ̀lú ọmọ mi. Ọmọ tó jẹ́ pé ó wá ṣe ọlọ́dẹ pẹ̀lú mi láti school. Ṣé ó tún yẹ kẹ́ máa sọ gbogbo orú nǹkan tẹ́ ẹ sọ yìí? Bí wọ́n. Ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn. Kó tẹ̀ má ṣọmọ mi gan kó ṣe pàlejò lè rí pẹ̀lú mi. Ká tẹ̀ sọ pé àwọn wa ń ṣe bákọ̀bákọ̀ ṣé kò yẹ kí wọ́n lè correct things. Ṣé ti rí ń sìn? Ṣé ṣáà ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ókè bàbá, bọ̀tí àkéèké. Ṣàwọn ńláńlá. Ńláńlá ni. Ó dà pé nǹkan tẹ́ fàájì tẹ́ ṣe yẹn ó ti kó sí yín lórí. Bàbá ó ti wá bí wà. Akérèlé àbí kí lorúkọ ẹ? Bàbá kò rí bẹ́ẹ̀ ṣe rò yẹn o. Bàbá tiwa ni Akérèlé. Ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ Akérèlé náà ni. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá tiẹ̀ ti rí ẹ̀gọ́ á ti mọ̀ pé bó ṣe kéré ìgbọ́ wà á lé. Ọmọ líle Bí mo ṣe ń wojú ẹ̀ yìí tó bá rẹ̀ ní blend ẹ̀ òró yẹn wọ́n máa wà náà ọgàn. Kí ni nǹkan tó fẹ́ ká ṣe fún ẹ? Bàbá àgbàlagbà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó láwọn ọjà kan tí mo fẹ́ kó wọlé. Ṣẹ̀dẹ̀ ráwọn ọjà tí mò ń sọ yìí àwọn ọjà yẹn gbẹ gan. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé mi ò fẹ́ lose. Ó tó ṣe mí nìyẹn bàbá mi. Wo bí tó ti débi fọkàn ẹ báyìí. Ẹ ké bàbá o. Ìkan ta ni àtàgbé, ìkan àmùtú ta ni àtàlà, kákéèké bá ta ló bá níyà. Ọ̀run lálá. Akéèké wàhálà ti wà o. Farabalẹ̀ wàhálà. Bàbá ààrẹ rù kó kọjá rárá. Ó ti di gbogbo ọ̀nà. Àwọn kọ́sítọ́ọ̀mù yẹn ti di gbogbo ọ̀nà pátápátá. Àmọ́ nǹkan ló wá yà mí lẹ́nu. Ní sùúrù má dá gbogbo ẹ̀kọ́ ṣé wèrè ní ẹni. Ó wọlé sìn oníwàhálà wà. Ó ń sọ wàhálà lọ́wọ́.
ó fẹ́ máa ronú pa yẹn ó tún gbé mi wá kí ló ṣẹlẹ̀ gbogbo lọ straight má kò mí lẹ́yìn sókè. tí gbogbo ni nǹkan tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ gan ni níbi tí mo dúró sí mo rí ó ní arákùnrin kan tó ń gbèrú kọjá falafolo bí tí mo dúró sí arákùnrin yẹn ó kàn gbọ́jà kọjá ó ń gbé lọ fala àwọn kọ́sítọ́mù yóò dá dúró rárá. ṣé òun gbẹgbà orí òfurufú ni. kò yé mi o. a kọ ọmọláyé. kò yé mi. ní sùúrù òun jẹ́ kó yé mi pé gbogbo ọjà tí mo ti ṣe gbogbo tó yẹ kí n ṣe kò ráyè wọlé. ajé nǹkan kan ò jáde. ọlọ́run sẹ́. olórí burúkú kan wá kọjá ó ń ṣe bó ṣe wù. àmì yà mí lẹ́nu sẹ́ ó yà mí lẹ́nu pátá àyíké. irọ́ ṣé yẹn ó gbogbo ojú òfurufú ni. ní sùúrù kí lorúkọ ẹ tá kí lorúkọ aṣọ ẹ ní aláró. àbá ajá ló lẹ́rù ajá ló lẹ́rù. láti bò ní sùúrù wo bí ajá ló lẹ́rù kọ ajá ló ní ìyẹn ní fọkíntì ni tó ya wèrè mọ́tìlẹ̀ ni èmi àkekèé mi ò ráyè kọjá. sweetheart ní sùúrù I'm talking about business just relax. bí mo yẹ ń sọ lọ èmi ò rọ́jà kó wọlé mi ò rí nǹkan kan kó jáde olórí burúkú kan wá ń wọlé ó ń ṣe bó ṣe wù ó ń ṣí tírélà wọlé olóhùn àjà ló ní what àbí ṣé kúrẹ́ pa ìyá ẹ̀ ni. ajá orí fún gbádùn ajá orí ajá. wá ọ̀gá ajá wèrè wo ló ń lẹ́rù. inú àdúgbò tiwa ẹrù yẹn àwa la ní àwa lẹ́rù yẹn wèrè ni kò ń ṣàjà agbẹnu yẹn lọ́wọ́ ẹ̀. àwa la lẹ́rù kò ṣàjà. firstly guys ṣẹ́yìn ti gbórúkọ yẹn rí ká ló jẹ́ bẹ́ẹ̀. mi ti ẹ gbọ́ rí ayé ajá máa bàjẹ́ ni ẹrù náà ó máa fọ́ ni. kí ló ṣẹlẹ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́. ajá lọ́nà Old Testament. bàbá orúkọ yẹn ajá ló lẹ́rù tó pè yẹn ó ń dún gbàgán sí mi létí ṣẹ́rí ní ìlú tí èmi ti wà ó èèyàn kan ṣoṣo ló ń jẹ́ ajá ló lẹ́rù orúkọ yẹn dẹ̀ milẹ̀ gan kò dẹ̀ sí ẹni tó tún jẹ́ orúkọ yẹn lẹ́yìn ìgbà yẹn láti ìgbà yẹn ọ̀gá tèmi ṣiṣẹ́ fún ni o àmọ́ ohun tó wá jẹ́ káyéfì fún mi ni pé ẹni tí ó wà ń sọ yìí ti kú. wà á máa dá mi lórí irúṣẹ́ wèrè ní ẹni ó sọ fún mi pé ó níjẹ̀ ó ṣe gbá mo rí mi ti ń tà sí o tún sọ fún mi pé ó ti kú sẹ́ni tó. ṣókù tún máa ń bára yé wíjọ ni àbíkí ni gbogbo wèrè. irú kámà wo lélẹ́yìí. ṣé ẹni tó ń jájà ló lẹ́rù tó mọ̀ ó ti kú wèrè wo ló tó wá ń jẹ́ orúkọ òkú tó wá ń dà mí láàmú báyìí sí. guys ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò lọ fà ẹni tó gbẹ́ kòtò gbẹ́jì olórí burúkú tó dẹ̀ kù sínú ẹ̀ náà kò dá lápá tó bá dẹ̀ dá lápá ìyẹn ṣe kó èmi àkékè. ayọ̀pẹ ti yọ. now ṣẹ̀fẹ̀ gbọ́ mo fẹ́ kí gbogbo yẹn wọ gbòòrò lọ gbogbo ni tó bá ń jẹ́ kí ló korúkọ yẹn. olómọ ajá ní gbọ́ yìí. ẹ wá kàn mo fẹ́ mọ ibi tó wà máa wọlé síbẹ̀ by the time tí máa wọlé síbẹ̀ orí ẹ̀ tí ò straight yẹn àwa straight èèyàn ṣe máa wọlú èèyàn kan tí ò ní béèrè lọ́wọ́ lójú kó tó gbà irú olórí burúkú wo téèyàn bá sọ pé òun ò fẹ́ ṣèkà téèyàn bá sọ pé òun ò fẹ́ pààyàn mọ́ àwọn kan tún máa béèrè ẹ̀mí àkèké. ìlú tani àtàgbé ìlú tani àtàlà ẹ̀ńtàkàjẹ́ bàtà tí ò níyà ìlú ìyá. owó tàlà yẹn lè ṣe fún wa owó yẹn ó tí pé lọ́wọ́ yìí o. orí pọ́ tí yóò tiẹ̀ lọ ara tuntun ní tó ẹ̀mí ò ṣe mú dáadáa. lò bẹ́ẹ̀ kí ló bẹ́ẹ̀ tàlà yẹn bá dé sí o tún lè ṣe nǹkan mímọ́. àfàìdọ́. ayé bọ́ẹ̀ ọdún bí àlẹ́ ń ṣe lẹ́yìn ẹ̀nà inú ní báyìí mo bí àlẹ́. àjàní tó lẹ́rù. alọ́ àbí kó fẹ́ mi lẹ́mu. olúwa àfàrà ṣe ti rí pàṣẹ tí mo fún yín. tipẹ́tipẹ́ ó ti dùn. ó ti jòkó síbẹ̀. ilé bá ṣe fàájì fẹ́ mi lẹ́nu. kò sí èrè àjàní lẹ́rù ti sẹ́ẹ̀tù ẹ̀. àwọn tó wà ń bí jẹ́ fún mi lẹ́mu sẹ́ẹ̀. àjàní lẹ́rù ti wà ń bì. so afa pẹ̀lú obìnrin ìyàwó tí àwọn ìyá yìí wà nílé o. èmi ò láìkò kí wọ́n máa di ìrọ̀mọ́bìnrin kan torí kí ni. ayé kan ló wà ń bá láìlẹ́kẹ̀ẹ́ ibùdó èmi máa fi ti ẹ̀yìn tẹ́ ní gẹ́gẹ́ èmi ò ní irọ́ torí báwo ibẹ̀ ṣe tí má ti rí lè ojú mi wọ̀ owó wà lọ́wọ́ mi ó máa rọ́jú mọ́ mi bárẹ́ lé ojú mi wọ̀ bárẹ́ lé ojú mi wọ̀ bárẹ́ lé ojú mi wọ̀ bàbá yẹn mi mo pè ẹ́ èmi mo pè ẹ́. bàbá mi nìyẹn yìí lèmi jọ ìkẹ́ ẹni tí mò ń ya lọ́wọ́ nílùú ire. ọmọ yìí. máa fẹ́lẹ̀ ojú èmi ò tiẹ̀ ń jó mi kan.
ọ̀tún bẹ́ẹ̀. ṣé rí tí mo rí. kí lẹ tún fẹ́ ẹran wà kí lẹ tún fẹ́. ọmọdé ẹran máa jẹran máa jẹran lọ mú ẹran kò sí wàrà kí lẹ wá tà eléyìí wà rẹ. kí ló ṣe bàbá ẹ jókòó ìjì àfẹ lọ pẹ̀lú ẹ. kí ló ṣe é bá kí ló fẹ́ forí burúkú àgbàlagbà dẹ ní kí ló dé ṣé tó pé mò ń tẹ̀ mọ̀lẹ́ fọwọ́ tẹ̀ mí lọ́mú kí ló fẹ́ fòṣì. ìrìtẹ̀ náà ni. má gbá yín bàbá o ẹ wò mí tó fáwọn tó jókòó sí ìgbà yìí o máa gbọ́ etí tẹ máa wó lulẹ̀ kí ló ṣe yín. bàbá ẹ jẹ́ wọnú ẹ̀. ẹ wò nǹkan tẹ dóhùn lálẹ́ ẹ má dùn ẹ̀ wò lọ mi ò fòṣì o mi ò fòṣì o lọ́gbẹ́ mi ò ní gbá dáadáa bí ẹ bá dóhùn lẹ́sẹ̀ ò máa gbẹ tẹ́ tòmátọ́ọ̀sì mi ò kó fáwọn òwe tẹ́ kó sí ìgbà yìí o mi ò fọ́ fún yín o. wá mi fẹ́ wàhálà kò sí wàhálà ilé ìjà ọmọ mi kò sí wàhálà ìjà rẹ ó lè dájẹ́ ó lè dájẹ́ kíní tó gbé sáyà yẹn ó lè dájẹ́ kíní tó gbé sáyà yẹn ó lè dájẹ́. èmi máa bá ẹ a máa bára wa owó ló bí mọ àdìtú ni má tú. kàkàkà ló kí ni mí lánàá. má tú. àjàrí sẹ àjàrí lẹrù. tó ti rí ìdí tí mo fi lè dó lórí obìnrin kan ó ti rí. àlàyé ṣé wọn ló bá ṣàjọ tó ń ṣe fi láyọ̀ ló ṣe ẹ náà jẹ́ kó máa yẹ ọ ṣé wọn bá sábẹ ẹsẹ ẹjọ máa ń lọ bá máa ń jó yẹ o wọn á gbé lọ́wọ́ gbàgede tiwa mo ti bọ̀ akẹ́kẹ́ ọkọ̀ létí ẹ ni kí ló kọ́ ni yá ẹ̀yìn ó kọ́ àwọn olùkọ́ ọkọ̀ tí ń kásá a máa wọ́n ní a máa jáde àrùn yẹ o. aláyé tòkè tilẹ̀ from which station náà ọmọ ibi tí wọ́n ti wà ẹ̀yà náà kí ni kọ́ wá ta ni wọ mo ní ta ni ẹ o kò wọnú ìlú wa ìlú tẹ̀mí fi ṣe bí ọlọ́ba tí mo ti ń jẹ tí mo ti mu tí mo dẹ̀ ń ṣe dáadáa fáwọn èèyàn gbogbo iṣẹ́ tó yẹ ká ní gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe ìwọ dẹ̀ ń gba gbogbo ẹ̀ lọ́tún lọ́sì sọ lórí burúkú ni ẹni ó wọlé kan tẹ̀lé báṣubàṣu ó béèrè mi ni wojú mi dáadáa tó bá ń gbọ́ kó sọ́mọ náà ni àyàfà kẹ̀kẹ́ tó dílé mú understand the legalism wọ́n bí ikú ló wọlé tó yẹ kó sárùn tó fẹ́ kú sá ẹ̀rù ọba ẹ̀ o kò wọ́ bí kan o kò ṣe bó ṣe wẹ̀ ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni. akeke tọ́rọ̀ bá dé orí tàbí kan ó máa ń dùn yàn tí o bá ṣe bẹ́ẹ̀ ni ìwọ màá ní kò tara ẹ̀ màá ní kò tara ẹ̀ wàá máa ṣu ara ń bẹ̀ yẹn. ó ní kò dá padà. gbogbo àwọn eléyìí rè ké yìí gbogbo àwọn tó kó sára yìí máa fi ojú wọn hàn máa bo. dá padà kò dá wọ́n bí sórí tínú bá bí mi jù báyìí lọ gbogbo bí tó wà yìí àwọn bọ́ọ̀sì yìí wà máa ní kò jẹ́rùn. Allah o fẹ́ pa wọ́n ni o fẹ́ sọ wọ́n di ẹni àkọlẹ̀bò. dá padà àjà ló lẹ́rù wèrè wo àjà ló lẹ́rù kọ́ ẹrù ló lájà bí ikú fẹ́ pa ẹ́ sá. Adio ìwọ wà bí wọ́n ṣe báyìí. bàbá èmi gan mi ò mọ̀ tẹ́lẹ̀ torí pé kí ni àjà ló lẹ́rù tí èmi mọ̀ nígbà yẹn inú òbó ti jọlẹ̀ ni torí ẹ̀ mo ṣe wí pé kí n tiẹ̀ wá wá. dá padà jọ àjà kó dá padà wọ́n bí ó ti mọ̀ kankan ó dàbí pé ní ìgangan màá jẹ́ kó mọ bí mo ṣe jẹ́ olórí mo fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni. inú mi dùn kó sọ fún wọn èmi ò jẹ́lẹ̀ o gbá ló ń pa wọn ń pa o ìyá bẹ́ẹ̀ mi ló ń wò yìí. kò sí wàhálà wọ́n sọ̀rọ̀ àwọn dá láìgbàgbọ́ ni jẹ́ fara mi wọn. dápadà kò sọ́nà wọn bẹ́ẹ̀ ìwọ wà tó àwọn gbóníjọ ló ṣe ẹ a ló fọ́ fún ìyá ẹ. bí bá fara mi hàn yín ara yín á balẹ̀ mi ò fẹ́ jà ní kó pé kò sí pé mi fẹ́ jà yẹn yín kẹ ẹ pa. ara yìí ti balẹ̀ sí. àwa o àwa tó ti ṣe máa ń ṣe ajá tó wà rújà ọ̀ bí ìyá èèyàn ẹ̀rí ikú rẹ̀. ajá ló lẹ́rù báyìí bẹ́ẹ̀ gbà. èmi ò fẹ́ jà mọ́ ayẹ̀kẹ́ wá jókòó. àwọn sì jà èmi ò ní jà lóòótọ́ tí o bá bá lábàárín bàbá ó yẹ kí n lọ kí ṣùgbọ́n tí wàá kí mi ẹjọ́ kan sí ara rẹ̀ gbà ká sọ̀rọ̀ bí ìsìn àníkà máa ṣiṣẹ́ wọnú ara wọn ni ó tẹ́ bá fi jọmọ́ lọ jókòó. Hey boys ẹ bá mú kọ́
ẹ máa jà yín ọlọ́múrò ọ̀rọ̀ dà kó wá fún ọlọ́tí yẹn bú èmi àbọ̀ àbá lọ̀rọ̀. àjàló lẹ́rù ìrọ̀pọ̀ àríjàgbọ́n. àjàló lẹ́rù. kò sí wàhálà mo lè sọ pé mi fẹ́ wàhálà mọ́. kò sí wàhálà. ìtọ́ wa ṣe ikọ́ ìgbẹ́ ò léegun ẹni bá ta ṣe kí ni. àjàló lẹ́rù irọ́ ni bẹ́ẹ̀ pa àjàló lẹ́rù irọ́ ni bẹ́ẹ̀ pa àjàló lẹ́rù irọ́ ni bẹ́ẹ̀ pa. Hey boys. àjàló lẹ́rù irọ́ ni bẹ́ẹ̀ pa. àgbà ilẹ̀ tó wà ń bí ọlọ́run ní fi ṣe ẹsẹ̀ wọn tó máa fa wa ṣe mi ìdẹ̀ fẹ́ wàhálà school fees. Yes baba. ọ̀rọ̀ sí. àjàló lẹ́rù bàbá tèmi tó a lè. ẹ dúró sórí ilẹ̀ yìí ṣé mo kọ́kọ́ náà kan ń bọ̀ wọ́n ń ṣe àmẹ́ tó ṣe báyìí tó bá ti wá tágbára yóò bá ti ká ẹ pè wọ́n fẹ́ rí wèrè. wọn ò ní fẹ́ ṣe kí ẹ wọ́n fẹ́ rí wèrè. kàmá sísè bàbá mi. Zino. ẹ sọ fún wọn kó máa bọ̀. ìbí tá à ń lọ yẹn báyìí kó pẹ́ wọlé. àjàló lẹ́rù. àjàló lẹ́rù òde. ta ni ó gba ìlà mi àlá? ta ni ó gba ìlà mi àrọ̀ gidigba? àjàló ní ibú kíkéré là bẹ̀rẹ̀ ń kéré kì í ṣe mímí ìfàdíyẹ. àjàló lẹ́rù irọ́ ní pẹ̀pẹ́ ń pa àjàló lẹ́rù. pásá òbúra pásájà ọjà búra ọjà jì. àjàló lẹ́rù irọ́ ní pẹ̀pẹ́ ń pa àjàló lẹ́rù. mo ṣàmù pé mo gbóhùn lẹ̀kùn bùdá mi àṣẹ́yìn lẹ̀ wọlé kí ló ṣẹlẹ̀ ṣe lóbi tẹ́ ń lọ mọ́ ni. bùdá mi. ara mi ò balẹ̀ bó tilẹ̀ kú. kí ló ṣe yín bùdá mi kí ló ṣẹlẹ̀. ẹni tí mo sọ fún ẹ pé ó pa ìyàwó mi pé ó pa àwọn ọmọ mi méjèèjì tó jẹ́ pé nítorí tiẹ̀ wo ni mo ṣe fi iṣẹ́ sílẹ̀ ṣé òun kí mo rí lẹ́yìn. irọ́ ni o. mo fi ojú ara mi báyìí mo fi rí àjàló lẹ́rù lẹ́yìn. ẹ̀mí ń pe ẹ̀rí kírímínà tó báyé gbogbo fámìlì yìí jẹ́. mo rí lẹ́yìn. mo rí. but how? mo rò pé ẹ sọ fún mi nígbà yẹn pé máa yẹn ti kú ni so báwo lẹ tún ṣe máa rí òkú ohun tí mo gbọ́ òun nìyẹn tí mo dẹ̀ mọ̀ nígbà yẹn àmọ́ nígbà yẹn náà lóòótọ́ mo mẹ́ni tí àjàló lẹ́rù jẹ́ mo mọ̀ kó burú dẹ̀ lóòrùn gan gẹ́gẹ́ bí àgbàlagbà tí mi náà jẹ́ níwọ̀nba àtọmọ Yorùbá tí mo jẹ́ mo mọ̀ kí nǹkan kan wà tí wọ́n ń pè ní àpájí lè wà lára ẹ̀ ó lè jẹ́ àpájí ara ẹ̀ ní ó ṣiṣẹ́ torí Ọlọ́run bá ó lè jẹ́ àpájí ara ẹ̀ ní àmọ́ bí mo ṣe rí ní ò lè jẹ́ ẹ̀ta ara mi ẹni tó pa ìyàwó tó pọ̀ mọ́ mi. ṣó lè jẹun ṣá kó lè jẹun. àtàlù sẹ́yìn ṣó lè jẹun ṣá ṣó lè jẹun bí báwo kí ló fi jọ nǹkan tí mo sọ lẹ̀ ṣé mi ò mọ tí mo sọ ṣé mo jẹ́ ọmọdé ni mo rí náà. bùdá mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi mọ Àjàní Àjàló lẹ́rù kan boyfriend mi dẹ̀lẹ́ ní tá à ń sọ yìí so. báwo ni ẹ báwo ló ṣe rí báwo. bàbá ń gbọ́ ẹ̀ mo ti ṣẹ̀yìn èmi fúnra mi gan mọ̀ pé mo ti ṣẹ̀yìn àfi kẹjọ kẹ dáríjì mi torí nǹkan tí mo ṣe gan èmi tí mo ṣe fúnra ara mi mo wà disappointed nínú ara mi ṣe rí gbogbo ìgbà ìmọ̀ ni but mo ti wá realize ẹ̀ ń sìn báyìí ló jẹ́ kí n padà wá báyìí àfi kẹjọ kẹ dáríjì mi bàbá kẹ gbà mí kẹ dà mí mọ́ mọ́tò. Ọlọ́run máa gbọ́ òṣẹ́ mi sórí tí wọ́n bá dalẹ̀ ni ò dá ó dalẹ̀ mi ó sún síwájú ni láti lè wá nǹkan gidi because àwọn nǹkan ṣẹlẹ̀ tèmi náà máa ń sún síwájú ìgbìyànjú ẹ̀dá ló máa ń fa sábàbí rẹ̀ aláyọ̀ kárí láyé ìgbìyànjú ló ń ṣe tó dẹ̀ dáa sórí
gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe láyé kí yàn gbìyànjú torí tí yàn bá gbìyànjú oríire ò ṣáà ní wọlé wá jálẹ̀kùn àbáyàn yàn máa rìn lọ bóríire ni tí ẹ̀dá bá dẹ̀ ṣubú ó máa tún dìde á tún ẹrù ẹ̀ dì síkàǹtì. ó ṣe yín bàbá. ó ṣe mí mi ò ní gbà ẹ̀ padà o kò ṣe tìbínú. má ṣe bẹ́ẹ̀ bàbá. kò fara ẹ̀ balẹ̀ ó ṣe gbàlàyé mi tán kò ṣe tìjà wà á tún sórí tí ẹ̀dá bá rìn tó bá ṣubú àtẹrùdì tí o bá ti fọ́ yígeyíge àbútórún má ṣe bẹ́ẹ̀ fara ẹ̀ balẹ̀ nǹkan tó ṣe ẹ̀ yìí wàá wá tún wà padà wà lọ tó ẹrù ẹ̀ dì sórí tó bá ti wá dókè dáadáa stíkàǹtì wàá dúró tí ẹ̀gàn wàá sọ́pọ̀tì dáadáa ṣó láti sin lọ bóyá lọ orin aláyọ̀ kan ló máa gbọ́ ìgbìyànjú ẹ̀dá o ló ń fa sábàbí rẹ̀ ṣé ó ti yẹ ọ̀tọ̀ láyọ̀ mọ́ ọ̀tọ̀ ṣáàní kádàrá o ibi tọ́lọ́ bá ti dá ẹ sí náà ni kò yé. ẹ má ṣe bẹ́ẹ̀ bàbá má ṣe bẹ́ẹ̀ àfikẹ́ jọkẹ́ gbà mí jọ àfikẹ́ dá mi lọ́tọ̀ bàbá ẹ má ṣe báyìí ẹ jọ bàbá. ẹ àfà. wọ́n ní sọ lé tẹ jàre. Guys ẹ ṣe stickers lálejò. ajá lára irọ́ ni pẹ́pẹ́ pa ajá ló lẹ́rù. stickers nkẹ́mù. ṣùgbọ́n àti fílẹ̀ lọ́ọ́ ló padà wá báyìí tógun bá jẹ lọ ọgbọ́n máa ń jẹ bọ́ ni. kò tẹ̀ rí bẹ́ẹ̀ o. báwo ló ṣe wá rí. mo kò pé kí n tẹ̀síwájú ní ìfàjà ni ó ṣàmọ̀ mọ̀yá mi. kò sí 99% loyalty 100% ló wà akọ fún ẹgbẹ́ àrùn parẹ́ ṣàtìrì. ṣé mo wà lóyà ni ṣé mo lóyà ni ó kọ́ ṣẹ̀ sọ́dọ̀ tèmi lónìí ó lè dọ̀la kó jẹ́ ìyìnbọn kò síbi tí ó lè ṣẹ̀ sí. farabalẹ̀ ó bá máa lóyà wàhálà àti ẹ̀ ṣùgbọ́n tí gbọ́ngàn tájà sọ wàá padà wá. ajá ló lẹ́rù òde. What? Who? So, nǹkan tí mọ̀mí ẹ sọ nípa ẹ̀ ni. Ohun tí mọ̀mí ẹ sọ nípa ẹ̀ rèé. Lọ́sàn-án lóru ló máa pè mí láti Germany ló máa jẹ́ kí n mọ̀ wípé o ti ya yàkúyà o ti yọ ọmọ òṣì. Really? Ṣé mi ò pè é mi ò bí ẹ léèrè pé ṣé nǹkan tí mọ̀mí ẹ sọ ṣé bẹ́ẹ̀ lórí kó tó di pé mo wá síbí? Ṣé mi ò bí ẹ? Kí ló ṣe ní ọ̀dọ̀ àjà ló lẹ́nu? Kí ló ṣe bẹ́ẹ̀? Boyfriend mi ni ó dẹ̀ promise mi ní marriage ẹ dẹ̀ mọ̀ pé mi ò sí ní any serious relationship mo ṣe ní break up ni. Are you normal? Are you okay? Àgbàlagbà yẹn ló ń pè ní boyfriend yẹn ẹni tó pa ìyàwó tó pa ọmọ mi tó pa àwọn ọmọ mi tó gbaṣẹ́ lọ́wọ́ mi tó gbàyé lọ́wọ́ mi òun ló ń pè ní boyfriend yẹn ọmọ yìí ọ́fíìsà sọ ti pa so nínú family mi òun lẹ́ni tó jọ ṣiṣẹ́ wà so ẹjọ́ ṣiṣẹ́ ni. àjòṣiṣẹ́ ẹ̀gbọ́n mi àjòṣiṣẹ́. ẹjọ́ ń dà àwọn èèyàn láàmú nínú. ẹ̀gbọ́n mi inú. mo ti rí òkú. ẹ̀gbọ́n mi ẹ mọ nǹkan ẹ ní sùúrù ń fẹ́ kẹ́ ṣe sùúrù ẹ má wọrí má ṣèwádìí lórí ẹ. tí bá fọwọ́ sí tí bá fi gbá ẹ ní etí ẹni tí mo sọ fún ẹ kó lóògùn gan ẹni tí mo sọ fún ẹ kó ti kú ìpapà yí wà lára ẹ tó tún yí olóṣọwọ́ fẹ́ ṣèwádìí pa ẹ what are you saying. bọ́dà mi ṣé mo kóbìnrin ni mí mo dẹ̀ mọ nǹkan tí mò ń sọ ẹ má wọrí má ṣèwádìí lórí ẹ. ó ti di nǹkan míì lójú mi mo ní láti pè mọ́ mi mo ní láti pè wọ́n. bọ́dà mi. irọ́ ni pẹpẹ ń pa àjà ló lẹ́rù. ó bẹ́ẹ̀bì jayé lọ ló bá yọ wẹ̀ ó bẹ́ẹ̀bì kí ló ṣe ẹ̀ túraká kọ́ fún ẹ̀kọ́ kó mọ olóòmù kọ́ fún ẹ̀kọ́ tó jẹ olóòjì kí ló ṣẹlẹ̀. àwa alright nǹkan tẹ́ ń ṣe ni ò dáa ṣé nǹkan tẹ́ ń ṣe dáa ni nǹkan tẹ́ ń ṣe ò dáa. èmi kí ni nǹkan tí mo ṣe ti rẹ̀. ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi ni Fọlákẹ́ kẹ́ tó máa tẹ̀lé. Fọlákẹ́ mọ̀ pé ojú òye. ẹ mọ̀ra ó mọ̀nà àṣẹ́bẹ̀jọ wà abẹ́jọ́ ń wúra yín ni. àbí. ẹjọ́ ń wúra yín ni àbí wọ́n ń bínú ni. bínú kí ló tó wọn ń bínú. mi mọ̀ ń jowú ni ó wà lára ẹ̀ kan. ó yẹ kẹ́ ti yanjú ẹ lẹ́yìn. ìyẹn ní kọ́kọ́. kí tún ni. àti Tóyọ̀sí náà ẹ tún tẹ̀lé yẹn náà.
kò sí nǹkan tó fi ń ṣe èèyàn ojú ọ̀run tó wà lókè ó tó yẹ fún láì faragbára àbí wo túraká o jọ ṣé ó béèrè kọ́kọ́ lọ́wọ́ mi rí tí mi fún ẹ àbí wọ́n béèrè mi fún ẹ. ó ń bọ́ sọ́wọ́. ẹ tó dé sọ iná tó wá béèrè mọ́ fún. everybody ń collect. now mẹ́lọ lọ́hún wí. sharp ó balance now. mẹ́lọ lọ́hún wí. ilé tó wá ń bínú. mẹ́bà ìlọ́lọ́hún wí. wọ́n dẹ̀ sọ pé tí ọba lágbára àti tẹ́ àwọn obìnrin ẹ̀ lọ́rùn mo dẹ̀ lágbára agbára mi gan túṣù. wo má yẹ ká lọ sáré. ojú ká bébì kò lọ fà. ó ní ẹ ó ní kó lọ fà má yẹ kó lọ fà. mo dẹ̀ sọ wọ̀rọ̀ ìsílẹ̀ instead kí wọ́n ti support me o support me next ló kàn ń jẹrun ń jẹ gbogbo ẹ̀ ṣebí women supporting women ni mo gbọ́. obìnrin lọ tá obìnrin ìwọ ò mọ ni. tí mo enjoy ara mi òun gbà mò ń gbà òun náà gbà. o gẹ́ẹ̀tì ẹ̀ o lè òun gbà yìí. mo tún kú everybody dey collect sharp 100 balance. ẹ kọ́ ọmọ lùbọ́. ló jẹ́ ní ẹ̀sìn kí wọ́n máa ṣe kò sí wa. irọ́ mi máa jẹ́. gbà ó nìyẹn mú kọ́ ó bá ń gbẹ́ mú kọ́ wá. o tiẹ̀ ní ìdáhùn tó tẹ̀lé. wọ́n gbègbè yẹn náà wà. Àjàní ẹjọ́ mo fẹ́ rí yín. ṣé o sì èwo wà lójú líle tó gbé dá kí lè yin ara bí wọn bá mi fà lé ní ibà jókòó kó tí kò bá fẹ́ sọ èdè sit down. ẹ wo mo fẹ́ rí yín. tó bá tiẹ̀ yẹ pé kọ̀ọ̀kan mi wà ń bẹ̀ ókè o fẹ́ rí mi ó wà very important ó yá fara ẹ̀ balẹ̀ ṣé báwọn ọ̀rẹ́ rẹ̀ ṣé bóyá kó kí wọn nìyẹn. Sherry mi ò sí ní good mood at all so ẹ jẹ́ kí n rí yín àbí ṣé mi ò lè rí yín mọ́ ni. ó dẹ̀ lóò jókòó báyìí ṣé kò le tó bá jówó sọ ká fún ẹ ń bí. ṣé máa wà bí báwo. mo ń bọ̀ ẹ fún mi ìṣẹ́jú kan. má pẹ́ o. ẹni ò tí ì ṣe. wo kí ló ṣẹlẹ̀ ìfàjì lèmi ṣe ń bẹ̀ ẹ̀ o ṣẹ́kẹ́ ìmẹ́ táwọn abẹ́kẹ́ máa kọ́ ọmọlùbọ̀ àbí wọ́n lọ tó fẹ́ máa jowú ni ṣó ṣe mọ ni pé mo fáwọn ọ̀rẹ́ ẹ̀ ni. ẹ wo mi ò jowú ṣéyàn mọ̀ pé gbogbo aṣọ kọ́ là ń sá sóòrùn ni àti pé ibì kan ni mo wà lénìí tí mo ti gbọ́ tó ti ń sọ̀rọ̀ yín pé àjálù lẹ́rù yẹn ìkà ni ológun ó máa ń pààyàn ó máa ń ṣe gbá ó ń ṣàwo mu ni in fact wọ́n tún sọ débi pé wọ́n ní nílùú kan tẹ̀tí wá pé ó ní máa custom kan pé máa yẹn pé yín lè báyé family ẹ̀ jẹ́ ẹ pa ìyàwó ẹ pa ọmọ ẹ báyé máa yẹn jẹ́ bọ́ ṣẹ́rí ìgbà tí mo gbọ́wọ́ yẹn inú bí mi in fact ara ta mi mo fẹ́ react pé báwo ló ṣe máa sọ̀rọ̀ kọ mi báyìí báwo ló ṣe máa parọ́ mọ́ kọ mi báyìí kó tí bébì mi ò ṣe but wọ́n á wò pé kí n calm kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ tán so that má lè wá béèrè lọ́wọ́ yín torí èmi náà mọ̀ pé kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ bébì mi ò. nǹkan tó ṣẹlẹ̀ rí ó jẹ́ bẹ́ẹ̀ wàhálà ìtọ́ ṣe fún ẹ ní òkun ṣó yẹ sórí tọmọdé ò bá débi ẹrù a máa ṣàkọni tó bá rí ẹrù á tọ̀ sára òun ló para ẹ gbogbo àwọn colleagues rẹ ti sọ fún pé bọ́bọ́ yìí sáfún ó dúró gbàgbàgbà báyìí wọ́n fi gbà ìgbà tọ́lọ́hún ò bá dira fún mi èmi náà ti kú á ti pa mí ó ló para ẹ bóyá yìnbọn fún mi àyàwó àtọmọ ẹ ló lọ bá lé mi kọ́ ọkọ̀ tí wọ́n bá sọ lu ọ̀pẹ báyìí lọ́pẹ́ máa sọ padà síyàn ìgbà míì ó lè jẹ́ kankan ló máa sọ síyàn mẹ́wàá kan tó ṣẹlẹ̀ nìyẹn ṣorí pé mi kọ́ mo pa orí pé mi kọ́ mo pa ó para ẹ ní ṣé torí ẹ náà ló máa ń ṣe lò lè sọ lójú àwọn èèyàn bẹ́ẹ̀ kí káwọn gan mọ̀ pé mi ò ṣe rán rírọ̀ èmi ò jagun mọ́ ni. ṣé pé òótọ́ ni pé àjálù lẹ́rù ti gbà yẹn òun náà ni ó wà ń bíbá yẹn sí. ẹyẹ méjì ò kì í jàṣà èmi ni kò sọmọ náà nítorí mi ti ṣíwọ́ ogun ni mi ò fẹ́ wàhálà tí ó bá sí yẹn ni wà wọ́gọ́ àti sá ó náà ṣe bí ọkùnrin ni ó dẹ̀ ta bíọ́bíọ́bíọ́bíọ́ kò tó dẹ̀ jù wá dẹ̀ padà sí ó tàn ọmọ àgbà tó bá sọ pé ọmọ àgbà nìyẹn àgbà jura wọn lọ o wọ́n ní ṣókà lọ ṣe fàájì. irọ́ ni pẹpẹ ń pa àjà àjà ló lẹ́rù. ilé sista ni mo ní pé kí n wà títí màá fi lọ síbi tí mo fẹ́ lọ kí ló ṣẹlẹ̀ máa fẹ́. wàhálà ti wà o. kí ló ṣẹlẹ̀. ẹ̀rù ń bà mí bí mo ṣe wáyé in fact bẹ́ẹ̀ ṣe sọ gan náà lórí
ẹ ní believe pé Àjàlólẹ́rù tó bà family yín jẹ́ tó pa ìyàwó àtàwọn ọmọ yín òun náà ni the same person tí mò ń date ṣé mo pé mo sọ fún lójú èmi ni mo máa lọ ṣèwádìí in fact òun gan ló ń fẹnu ara ẹ̀ sọ fún mi pé custom kan wà nígbà kan òun pa family custom yẹn òun bà family ẹ̀ jẹ́ òun ṣe gbákun ṣàwòkàn ẹgbẹ́ mi. ṣó ti rí nǹkan tí mo sọ ṣó ti rí nǹkan tí mo sọ pé inú ewu la wà problem tí mo tẹ̀ tún wà nínú ẹ̀ báyìí gan ni pé ṣé kò ti fi ẹ́ ṣe nǹkan báyìí ṣé kò ti fi ẹ́ ṣe nǹkan báyìí. ẹ̀rù bà mí àyà mi já ẹ̀gbọ́n mi kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe. ní sọ̀rọ̀ ó ti délẹ̀ bó ṣe máa délẹ̀ mò ń rọrùn sí pé ó ṣeéṣe kó jẹ́ pé nítorí ẹ̀gán náà lọ́lọ́run ṣe tì mí wá sí Òṣogbo ń bì ìkànnì ìkejì ọ́fíìsà ni mí lóòótọ́ mi ò sí ní sáfíìsì mọ́ bọ̀tọ̀pọ̀lọ́ tí mo lò ń gbà yẹn ò tí kúrò mẹ́ ó ṣeéṣe kó jẹ́ kò sí nǹkan tó wà láyé tí ó lópin ẹ̀ǹdì máa dé ṣáni possibility wa kò jẹ́ pásìkò ẹni ẹ̀ǹdì kò tẹ̀ sí pé àsìkò ẹni ẹ̀ǹdì máa dé fún ó dẹ̀ lè jẹ́ wọ́n lọ́lọ́ máa lò ní sùúrù fún mi ohun tí bá ti ní kó ṣe ọ̀nà tí bá ní kó gbà torí òun ní láti máa bẹ̀rù bó ṣe ń bẹ̀rù yìí ó ti sọ lẹ́ẹ̀kan tó bá mọ̀ pé wọ́n làbúrò mi ó lè pa ikú pa mi and then a ní láti smart enough láti lè play game yìí ok fi ara ìbalẹ̀ kì í ṣe bó ṣe ń gbọ̀n yìí kò lè work farabalẹ̀ yẹyẹ this time around mo ti mọ ibi tó wà bọ́ má wọ̀rí ok jẹ́ kí n pe àwọn 1 or 2 people lórí ọ̀rọ̀ yìí má gbọ̀n báyìí o anytime tó bá lóun fẹ́ rí ẹ wà lórí anytime tó bá pè ẹ lọ bá anytime tó bá wà lọ́dọ̀ ẹ rẹ́rìn ju bó ṣe rẹ́rìn tẹ́lẹ̀ lọ máa kó fura èmi náà bẹ̀rẹ̀ sí pé a ní kó má gbọ̀n ní ṣáàní sùúrù. Àjàló ní ibú kékeré lẹ. ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí o sí pé ewu ń bẹ lóko ló ń gẹ́ tó jẹ́ pé ló ń gẹ́ fún ara ẹ̀gàn ewu ni so Àjàlólẹ́rù ló pa ìyàwó àti ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tó bá wá mọ̀ pé àbúrò òun kò ṣẹ́gun ló jẹ́ nǹkan kí ló wá ṣe ṣorí nǹkan tó sọ́ọ̀sìn gbogbo nǹkan tó ń bà mí lẹ́rù nìyẹn ẹ wò àyà mi ń já ẹ̀rù ń bà mí. láti ìgbà tí mo ti rí pé bọ̀bọ̀ olójú dúdú yìí tó wọn máa wọṣọ tí ò bá gbà mọ́ yìí tó wá ń bá wa mẹ́tẹ̀ẹ̀ta lájọṣepọ̀ káàbírú àbára wa jà a dẹ̀ ṣe ń tẹ̀lé náà torí àtìgbà ẹni mo ti mọ̀ pé bọ̀bọ̀ yìí ó máa burú ó dẹ̀ máa ní ogun kọ́sùkọ́ tó ń ṣe yìí kò ṣojú lásán náà. ẹ wò ó kí la wá fẹ́ ṣe sí báyìí torí mi ìmọ̀ kan tí mo fẹ́ ṣe reason yẹn tí mo ṣe pé yín ẹ jẹ́ ká mọ̀ kí la fẹ́ ṣe sí i. irú question wo ló ń béèrè yẹn lẹ́yìn ká fi sílẹ̀ tó bí ẹni bá jù ní lọ ó lè jù nínú bí bàbá yẹn ṣe wà ó lè ṣe kọ̀ burúkú fún wa. àfilẹ̀ báwo. a lè fi sílẹ̀ ẹ̀ tábà ní kò ní ṣe nǹkan tó bá lọ ṣe mẹ́wàá kan tó bá padà mọ̀ pé àbúrò ọ̀hún Ṣẹ́gun ló jẹ́ mi ìfẹ́ ṣègbọ́n mi gbé ẹ̀rù dẹ̀ ń ba ìgbọ́n mi torí àwọn nǹkan tí màá yí lè ṣe é jẹ́ ká wọ́n nǹkan ṣe sí ẹjọ́. mo ti láì dé akọ ẹ mọ̀ pé mo smart. irọ́ ní pẹ̀pẹ́ ń pa Àjàlólẹ́rù. ngani tule àgbọ̀ àríjà àgbọ̀. ngani wá ṣoṣo àrí ṣoṣo. ngani jáwé sẹ́nu. wá ṣe pé bó ṣe ń lọ ó wá lọ fi lè ṣe ilé ó ò gbọ́dọ̀ bẹ̀rù ó ní mo ní gbogbo nǹkan tí mo sọ yẹn kọ́ bá mi kó fún ẹ kó máa kó bọ̀. ẹ̀rọ ẹ̀pẹ̀lẹ́ mà a máa júṣe tẹ́ bá ń lù á máa dùn tẹ́ bá ń sọ ohùn yẹn á máa já geere ẹ ṣé màmá. arákùnrin. màmá o. kò dá mi lójú pé mo rí ojú ìrí rárá. èmi náà mọ̀ yín èmi náà ṣe ń rí yín fúngbà àkọ́kọ́ ni. kí ni mo wá fẹ́ ṣe fún yín. wọ́n júwe yín fún mi ni àmọ́ ńgbà tí mo débí
mo ti ń rí àpẹẹrẹ nǹkan tí wọ́n sọ mo dẹ̀ nígbàgbọ́ wípé ẹ̀yin náà ara yín ò lè balẹ̀ láti ti ọwọ́ ìbàjẹ́ àwọn ẹni bí bọ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ohun tó sọ fún mi gangan ni. Mo débí nítorí arákùnrin kan ni. Ọ̀daràn gidi ni. Àmọ́ mi ì mọ bí tó ṣe sí, mi ì mẹ́ni tó ṣe fún. Ajá ló lẹ́rù ni wọ́n ń pè. Ní ìgbà kan, bẹ́ẹ̀ ṣe wò mí, custom officer ni mí. Àwọn tí wọ́n máa ń dí ìbàjẹ́ àbí tó máa ń tọwọ́ ìbàjẹ́ àwọn tí wọ́n máa ń lòdì sí ìjọba nípa kókó ẹrù wọlé àti jíjáde. Nítorí àwọn ìwà ìbàjẹ́ tó wù ní àsìkò náà tí ìjọba láwọn ò fẹ́ yípo kó ṣe lọ́nà ẹ̀tọ́ kí aáwọ̀ má bàa wà láàrin ìwà àtijọba. Ọ̀rọ̀ náà ta létí ó dàbí pé ó bà nínú jẹ́ àbí kò rí bí ọ̀rọ̀ gidi. Wàhálà wà láàrin mi àti ẹ̀ lásìkò náà torí ọ̀gá ni mí ṣé wọ́n máa ń fi èèyàn joyè àwòdì kó má lè gbádìyẹ. Rárá o. Ohun tó fà á nìyẹn tó fi pàyàwó àtọmọ mi o. Ìtorí ẹ̀ ni mo ṣe fiṣẹ́ custom sílẹ̀ láti ìgbà yẹn tí mi ò ṣe mọ́ títí di àsìkò yìí. Mo wá gbọ́ wípé ó ti kú torí ìrora àwọn ọmọ yẹn sì wà lára mi. Mo wá sí ìlú bí láti wá wo àbúrò mi kan. Mo máa fi ojú ara mi rí Àjàló lẹ́rù tó pa mí lọ́mọ tó pa mí níyàwó tó gùn. Ó ní mo ṣe fọ̀rọ̀ ìwé lọ ohun tó jẹ́ kí n débì nìyẹn màmá. Ìyẹn 20 ọdún máa ń jóni lọ́wọ́. Ọgbẹ́ tó bá wà lára èèyàn máa ń pẹ́ kó tó yí mẹ́ngbà míì. Ojú bá kúrò ń bẹ ọkàn kúrò ń bẹ. Ọgbẹ́ yẹn sì wà lára mi. Ọgbẹ́ yẹn wà lára mi. Kí lẹ lè ṣe fún mi láti ràn mí lọ́wọ́? Mo mọ̀ pé òun náà kì í ṣe ọkùnrin kékeré o. Ẹ jọ̀wọ́. Arákùnrin, àwọn tó júwe mi fún ẹ wọ́n ti rí mi dáadáa. Kò sí nǹkan tí àwọn rúmọ̀lẹ́ ò lè ṣe. Àjàló lẹ́rù. Odù ní Àjàló lẹ́rù kì í ṣàìmọ̀ olóko tèmi. Ajẹ́pọ̀dọ̀ ẹ ló tún sáré wá bá nìyẹn. Ìwọ ló kàn ní. Kò síbi tí kò ì ṣe sí i. Lóòótọ́ iyán ojú ọgbọ̀n ọdún a máa jóni lọ́wọ́ fẹ́lífẹ́lí. Tó bá ti nígbàgbọ́ pé àwọn rúmọ̀lẹ́ máa ṣe, wọ́n á ṣe. Ọmọ ọ̀dọ̀ àgbàlẹ̀ mi náà torí ẹ̀ náà ni mo ṣe wà bí. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìrìn ẹ̀kọ́ ẹ̀kan ó tún máa padà wá. Arákùnrin lẹ́yìn tó bá padà dé, èmi àti ẹ ó ní ibi tá a fẹ́ dé. Ó ní àwọn tèmi náà tún máa mú ẹ lọ bá. Mi ò gbèlú yìí màmá. Ẹ bá mi yára sí ọ̀rọ̀ yìí. Mi ò kọ̀ láti wà nínú ìlú ìfọ́jọ́ 7 láti lè yanjú tó wà lẹ́yìn. Ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà mi kí àbúrò mi bá yín mú wá sókè fi nọ́mbà mi sórí ẹ̀. Ó lọ mú fóònù mi wá lórí pẹpẹ. Ṣé mà ṣe. Fọ́kàn ẹ balẹ̀ o. Kò sí wàhálà. Bàbá kéré gbóhùn mi o. Bàbá kéré gbóhùn mi. Ṣé bẹ́yìn lọ gbàgbà tí ń gbani lọ́jọ́ ìṣòro? Ẹ̀yin lọ gbà, èmi lọmọ inú ọgbà. Ẹ dẹ̀ ti sọ fún mi wípé níwọ̀nba ìgbà tí n bá ti ń kan ilẹ̀kùn, lóòrèkóòrè nígbàkúgbà tí n bá ń kan ilẹ̀kùn, ẹ máa ṣílẹ̀kùn fún mi. Mo mà tún ti dé o, gẹ́gẹ́ bí ìṣe mi. Ẹ gbà mí, ẹ ràn mí lọ́wọ́, ẹ má jẹ́ kójú ó tì mí. Kò burú. Ọmọ inú ọgbà ní ọ lóòótọ́ ọ sì lè tíṣu yọ. Bẹ́ẹ̀ ni kò ní hun ọ. Àṣẹ. Iṣu sísù kì í hun náà o. Èkúkú iṣu kì í hun ọ̀bẹ. Ìṣòṣò kan gbọ́dọ̀ hun mọ́lẹ̀. Ànàmú ń tọ́gà. Kò sí ń tọ́ bá déwájú wa tí ò sì sí. Omi tó ṣá. Bàbá mi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ẹ̀yin ni ọ̀gbàgbà tí ń gbani lọ́jọ́ ìṣòro. Ọmọdékùnrin yìí ni mo rí. Ṣàdédé ló wá bá mi tó náà wá sádi mí. Kí ló ṣẹlẹ̀? Ló bá ní arákùnrin kan ó ti fẹ́ pa gbogbo ìdílé òun run. Kódà bóun ṣe wà yìí, òun ò jẹ ní ayé, òun ò jẹ ní ọ̀run. Kí ló ṣẹlẹ̀? Ta ni arákùnrin náà? Ó ní Àjàló lẹ́rù.
ajá ló lẹ́rù ọmọkùnrin tí a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí ògbólógbò ni gbogbo nǹkan tó bá ṣe nínú ìlú àṣegbé ni kò sẹ́ni tó lè fọwọ́ padà rẹ̀ lójú kódà ẹnu ìjọba ò ká ẹnu àwọn ọlọ́pàá ò ká ẹnu ẹnikẹ́ni ò ká gbogbo nǹkan tó bá ti ṣe báyìí ó ti jẹ lọ ni kódà torí ẹ̀ lọmọkùnrin ṣe wá ẹ gbà mí ẹ ràn mí lọ́wọ́ lóòótọ́ mo ti sọ fún un wípé mi gangan kọ́ ni màá ṣe torí mi náà négi lẹ́yìn ọgbà ìdí nìyí tí mo fi wá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kójú ó tì mí torí ẹ̀tẹ̀ àwo ẹ̀rín ọ̀gbẹ̀rì ni ẹ má jà ṣubú lójú aríni ìdí nìyí tí mo fi wá. ọ̀gá ẹ̀ nǹkan ò ní ṣí ọkọ̀ ní iṣẹ́ mi. àṣẹ. ọmọ mi ṣé bẹ́ẹ̀ ló rí. bẹ́ẹ̀ ló rí bàbá. ó dáa náà ni ó dáa náà ni. omi báyìí lókun borí afárá ìgbéfẹsẹ̀ fòkùn sọrùn aṣọ agẹmọ ṣe é dàbọ́lá àti wáyé igúnnugún àti ìrọ̀rùn àkàlàmàgbò igúnnugún ní gbẹ́bọ lọ sí sàlú ayé kọ́ wá gbẹ́bọ adíwá fún àkàtà pòrìpòrì lọ́jọ́ tí wọ́n pa yìí àrídẹ gbé àgbégbọ́ ó fà rọ́lẹ̀ kò lè dà àwọn mìíràn gbọ́ bàbá fàbẹ́lẹ̀ kò lè fàrí mọ́ wọ́n jẹ́ pé fárífárí ọlọ́pàá gbà tó ń fárí ọlọ́pàá lọ abẹ́bọ́ lọ́wọ́ fárífárí ọlọ́pàá ó pọ̀ bàbà tọ́lọ́pàá ní tabà tọ́lọ́pàá lórí ta mẹ́ta ọ̀fà ó ta méjì sínú gbogbo dẹ ó pẹ̀yẹ mẹ́fà ó ta méjì sínú gbọ́ alájà lọ́wọ́ ó pé ìràkan ràbàtì tí ń jẹ olúfẹ̀ lẹ́sẹ̀ ẹ̀yàwó ẹgbà lẹ́nu mi. omi tó sà ẹyẹ kò séwu o ti sá lọ gbànú ọgbà ò sì gbà ọ sáká àwọn òdu ọyẹ ọgbà ọgìrìmúlẹ àwọn òde ìjẹsà bí ó yẹ àwọn òde ìgbárí ọyìn ṣẹṣẹ wọlé elégùdù agánrara wọlé elédùnmọ̀rì ẹ̀ ń kọ́ dátì ẹ̀ka wà tó máa déyàn tó kẹtì ẹ̀ka tó tẹ̀ lọ́jọ́ àràbà àwọn òde tọ̀yọ̀ wọn gbà ọ. omi tó sà. bàbá mi o. òun fẹ́ máa yé nà ayé tó dúdú bí aró ayé tó pupa bí ẹ̀jẹ̀ ẹni bá ń wáyé kì í ráyé